Ẹ kú dédé àkókò yìí. Lágbára Ọlọ́run ọba, a ní pàtàn asán. Ìtàn rere ló máa pa nípa wa o. Ẹ jẹ́ kí n sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ apá kejì. Ewu wà ńbẹ̀ o, bẹ́ẹ̀ làǹfààní wà ńbẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ tẹlifóònù wa. Ó dáa o, ohun tó dùn kì í ṣe gbogbo ẹ̀ ló bára mu o. Ohun tí mò ń sọ ni pé tá a bá jẹ ohun tó dùn, lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tó dùn á máa kó bá ni o. Lágbára Ọlọ́run, a ò ní mọ ìkorò lágbára Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí n tún mú ìtàn kan wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń lò yìí. Ẹ jẹ́ mọ̀ wípé àìmọye ẹ̀dá ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti kó dọ́gbà ẹ̀wọ̀n, èyí tí wọ́n ń pè ní ọgbà àtúnṣe prison. Kì í ṣe sẹ́ẹ̀lì nìkan o. Ẹ sà, màmá tẹ́ ń gbọ́ mi, ẹ bá mi pe ọmọ yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lò, ibo ló ń lọ ńbẹ̀? Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, a ti rẹ́ni tó ti pasẹ̀ rẹ̀ jọyìn ẹgbẹ́ òkùnkùn, èyí tí ò ṣe é sọ nígboro ayé. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ohun tó dára ni, ohun tó wúlò ni, ṣùgbọ́n àìmọye ẹ̀dá ló ti tira rẹ̀ bọnú wàhálà nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lò. Lọ́nà wo? Ìránṣẹ́bìnrin yìí ni. Ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó dá lọ́wọ́ tí ó jẹ́ wípé owó tó ń tà owó gọbọi ni. Ẹni yìí ó wá bá ọ̀rẹ́ kan pàdé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ọ̀rẹ́ ẹ̀ náà ó jẹ́ obìnrin. Wọ́n jọ ń sọ̀rọ̀ lọ́dún kìíní, lọ́dún kejì, lọ́dún kẹta. Kí n má tàn yín, nígbà tó yá, a ti jọ ń bára wa sọ̀rọ̀, jẹ́ ká kúkú fojú kojú. Ọ̀rẹ́bìnrin yìí sọ wípé òun fẹ́ wá kí, òun fẹ́ wá sí ìlú ibi tó wà. Ó sì gbà á láàyè láti wá sí ìlú tó wà. Ṣùgbọ́n kí n má tàn yín jẹ o, ẹ̀yin èèyàn mi. Ẹni yìí ó ríra wọn láì mọ̀ wípé ẹni tó ń bá sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ọ̀daràn pọ́nńbélé ni. Ọ̀daràn pọ́nńbélé ni. Níbi tẹ́ni yìí wà yìí, àṣé iṣẹ́ ìjàmbá ló wá ṣe nílùú yẹn. Kí n má fọ̀rọ̀ gùn, ọwọ́ agbófinró tó. Ẹ má gbàgbé pé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló ti mọra wọn o. Ó ní àwọn ẹgbẹ́ kan tọ́jọ máa ń digun jalè, ìyẹn ọmọbìnrin yìí o. Àwọn kan á ní ṣé obìnrin á tún máa jalè ni? Obìnrin á máa jalè. Ṣùgbọ́n a ò kí ń rò wípé ohun tá a bá ṣe lónìí ó máa padà dìtàn. Kí n má tàn yín jẹ. Níbi tí wọ́n ti ń yẹ fóònù ọmọ yìí wò, tí wọ́n ti ń wo àwọn wọ̀nyí, wọ́n rí wípé ẹgbẹ́ gúrúùpù tí wọ́n kó jọ lórí fóònù yìí, ẹgbẹ́ òkùnkùn ni. Kódà wọ́n tún jọyìn ẹgbẹ́ míì níbẹ̀ tí wọ́n pè ní olùgbèjà. Kí n má tàn yín o. Ọmọbìnrin yìí kò bá wọn rọ́ọ̀bù, kò bá wọn jalè, kò bá wọn ṣe ohunkóhun, ṣùgbọ́n ó mà dọ́gbà ẹ̀wọ̀n. Gbogbo òun àtọ̀rẹ́ ẹ̀ ni wọ́n kó, torí pé iṣẹ́ tó wá ṣe nílùú òdìkejì, nílùú ibi tó ti ń bẹ́ni sọ̀rọ̀, kì í ṣe iṣẹ́ tó dára. Kó tó di pé ọwọ́ agbófinró bà á. Kí ló kó bá a? Ṣe bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ yìí ló kó bá a. Ṣé bí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ló ti mọ ọ̀rẹ́ ẹ̀ yìí tó di wípé wọ́n tún lọ ń bára wọn sọ̀rọ̀. Kódà òun ló gbà á sílé, kódà òun ló kí, ṣùgbọ́n òun ló gbà tó ṣe oúnjẹ fún un láì mọ̀ wípé ọ̀rẹ́ àṣekúpani ni, ọ̀rẹ́ akóbáni ni. Bó lọ́ ti pàdé? Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni. Gbogbo ẹ̀yin màmá, ẹ jẹ́ á máa fi ọ̀rọ̀ yìí sí àwọn ọmọ wa létí. Ìdí nìyẹn mo ṣe pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ apá kejì. Fóònù wa, Android fóònù wa, iPhone wa, tablet fóònù wa, ẹ̀rọ ayélujára tá à ń ríra wa ńbẹ̀. Àwọn wo lẹ̀ ń bá sọ̀rọ̀ ńbẹ̀? Ṣé o mẹni tó ń bá sọ̀rọ̀ dáadáa? Ṣé ó dá ọ lójú? Ṣé o rí i tó o dá mọ̀? Lágbára Ọlọ́run ọba, èmi àti ẹ̀yin, a ò ní ọ̀rẹ́ búburú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o. Ọ̀rẹ́ a máa lani, bẹ́ẹ̀ ọ̀rẹ́ a máa kó bá ni. Lágbára Ọlọ́run, ọ̀rẹ́ tá a ní kò ní padà kó bá wa o. Ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí, tó bá dénú rẹ̀ ó máa dodidi ni o. Ẹ máa rántí pé ìtàn nílé ayé o. Ohun tó ṣẹlẹ̀ sáwọn kan
òun la fi ń ṣíra wa létí, la fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ṣómìwá Emmanuel, èmi àti ẹ̀yin a ò ní lùgbàdì òfin. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tóyìnbó ń pè ní tẹlifóònù, handphone tá a ní mú dání yìí kò ní padà rán wa lẹ́wọ̀n o, lágbára Ọlọ́run. Pẹ̀lú ire àti ayọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ apá kẹta ẹ tún gbọ́ láìpẹ́.